Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń lọ nínú ìlú àná, ọ̀gbẹ́ni Rauf Aregbesola, ó mà ti pariwo síta nípasẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀, ìyún ẹgbẹ́ Ọ̀rànmíyàn Caucus, ọmọlúàbí Caucus tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀, wípé wọ́n fẹ́ pa òun o, àti pé àwọn ọmọlẹ́yìn gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà tó ń lọ lórí ọ̀rọ̀ omi lórílẹ̀‐èdè lásìkò yìí, ìyún Alhaji Gboyega Oyètọ́lá, wọ́n fẹ́ pa òun pẹ̀lú ọ̀rọ̀ tí agbẹnusọ Oyètọ́lá, ọ̀gbẹ́ni Ismail Omipidán, tó fi síta láìpẹ́ yìí. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹgbẹ́ ọ̀gbẹ́ni Rauf Aregbesola ní inú ẹgbẹ́ ọmọlúàbí Caucus tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi síta, èèyàn Comrade Abọ́sẹ̀dé Olúwaṣeun ìlú ti jẹ́ kó di mímọ̀ o wípé nínú àpilẹ̀kọ kan tí agbẹnusọ Oyètọ́lá, ìyún ọ̀gbẹ́ni Ismail Omipidán, tó fi síta, èyí tó pe àkọlé ẹ̀ ní èdè òyìnbó ní What does Aregbesola want from Oyètọ́lá? Èyí tí Yorùbá ẹ̀ túmọ̀ sí pé kí ni Aregbesola fẹ́ lọ́dọ̀ Oyètọ́lá gan-an. Ó ní Omipidán ti kọ nínú àpilẹ̀kọ náà pé pẹ̀lú bí Aregbesola ọ̀gá àwọn ṣe ń ṣe làwùlà kiri, tó ń ṣe gàràgàrà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó ń gbógun ti Oyètọ́lá, tó ń fi gbogbo ìgbà bá a jà, ó ní bí ọ̀rọ̀ bá dójú ẹ̀ tán, ó lè má lè borí. Èdè tí wọ́n sì lò ní pé he might not survive. Kódà gbàgàdà ni wọ́n kọ́, èyí tó lóyìnbó ń pè ní capital letter, ìní wọ́n ní he might not survive, èyí tí wọ́n ló túmọ̀ sí lédè àwọn pé Aregbesola ẹ̀mí ẹ̀ ó lè má wà láyé láti rí òpin fíìmù sinimá ìjà tó fẹ́ dá sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rọ̀ yìí mà ní àwọn ọmọlẹ́yìn Aregbesola máa pariwo sí nípasẹ̀ Comrade Abọ́sẹ̀dé Olúwaṣeun tó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ Aregbesola pé kí àwọn agbófinró kí wọ́n ṣèwádìí agbẹnusọ Oyètọ́lá, nítorí pé wọ́n ti ń lépa ẹ̀mí ọ̀gá àwọn tẹ́lẹ̀, pàápàá bí wọ́n ṣe kọlu ilé ẹgbẹ́ àwọn èèyàn Ọ̀rànmíyàn House tó wà lóṣùgbò ní nǹkan bí ọdún méjì sẹ́yìn tìbọntìbọn, tí wọ́n sì ní ká má ṣe fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ tí Ismail Omipidán sọ yìí, pé gẹ́gẹ́ bí agbẹnusọ Oyètọ́lá, ọ̀rọ̀ tó sọ náà lágbára, ó sì ṣe é ṣe kan ti máa ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti pa Aregbesola ọ̀gá àwọn. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Ismail Omipidán ní Abọ́sẹ̀dé Olúwaṣeun tó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ ọmọlúàbí Caucus Aregbesola, ó ní kò mọ nǹkan tó ń sọ. Ó lóun gbàgbọ́ pé àwọn tó bá kọ àpilẹ̀kọ tó buwọ́lù náà, ó ní ó dàbí pé Abọ́sẹ̀dé kò ka àpilẹ̀kọ náà kó tó fi síta. Ó ní gbogbo èèyàn ló mọ̀ pé oníròyìn tó dáńtọ́ tó lórúkọ káàkiri Nàìjíríà lòun, gbogbo ìpínlẹ̀ tó ń sì ti ṣiṣẹ́ ní ilẹ̀ Yorùbá àti Nàìjíríà, iná mọ̀ ọ́n bí oníròyìn tí ò fẹ́ wàhálà tó fẹ́ràn àlàáfíà. Ó ní òun kò pààyàn rí, báwo ni wọn yóò ṣe wá máa fi ẹ̀sùn pànìyàn kan òun. Ó ní káwọn agbófinró kan lọ fura o, ó ló ṣeé ṣe kó jẹ́ pé àwọn Aregbesola gan ni wọ́n ń gbèrò lábẹ́lẹ̀ láti pa òun, kó kàn jẹ́ pé wọ́n fẹ́ fi ariwo irọ́ yìí tán fẹ́ fi ṣe bójúbójú ni, káwọn èèyàn ká má bàa fura sí òun. Ní báyìí, Aregbesola nípasẹ̀ ẹgbẹ́ ọmọlúàbí Caucus tó dá sílẹ̀, wọ́n ti pariwo síta o pé wọ́n fẹ́ pa òun, àti pé agbẹnusọ Alhaji Gboyega Oyètọ́lá inú fẹ́ ṣiṣẹ́ náà, ṣùgbọ́n tí agbẹnusọ Oyètọ́lá ti jẹ́ kó di mọ̀ wípé irọ́ ni wọ́n pa mọ́ òun.